Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa, ewé jẹ́ òbẹ̀. Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan wa, mo kí ọkùnrin náà wa, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin obìnrin, ọmọdé àgbàlagbà ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Tó bá jẹ́ pé àárọ̀ ni a wà, mo kí gbogbo wa ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ni a wà, mo máa kí gbogbo wa ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ ni a wà, mo kí gbogbo wa ẹ káalẹ́. Ojú yín tí ẹ fi ń wò mí lẹ́ẹ̀kan sí, ojú yín ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Làákàyè yín tẹ́ fi ń gbọ́rọ̀ wa, tẹ́ fi ń digest ẹ̀, làákàyè náà ò ní jọba. Ẹ wá rí èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátiwíyè tí ayé mọ̀ sí ìwé ń jẹ́. Ẹ rí lórí ètò yìí, a máa ń sọ̀rọ̀ lórí ìràwọ̀ ẹ̀dá, a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà, ìyẹn numerology and astrology. Bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti àṣírí ewé kéékèèké lọ́lọ́kan òjọ̀kan. Àwọn tí a tá ń gbéyẹ̀wò lórí ètò yìí kò jù bẹ́ẹ̀ lọ. Àìsàn ó kéré ó tóbi, Ọlọ́run fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Ọ̀tọ̀ ní àìsàn, ọ̀tọ̀ ní àrùn. Àwọn méjèèjì ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà ni wọ́n. Àrùn tó ń rùyàn tí èèyàn fi ń ta mọ́tò, tí èèyàn fi ń ta lé, tí èèyàn fi ń ta ọ̀nà, Ọlọ́run má fi kàn mí, má fi kàn ọmọ mi, má fi kàn ìyá mi. Àìsàn tó sì ń ṣe ẹ̀dá náà, tẹ́ ẹ̀dá ò fi rójú tu ara ẹ̀, Ọlọ́run fi kàn ẹnìkọ̀ọ̀kan wa. Lórí ètò yìí, ẹ bá mi sàmì kẹ́ fọwọ́ ẹ̀ bọ́jú. Ẹ rí ní òní, kí ni nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún wa? A máa ń gbọ́ nínú èròjà wípé Epakun, Baka, bàrà lóríṣiríṣi bẹ́ẹ̀. Tí a bá gbọ́ gbogbo nǹkan yìí, nǹkan tí ọkàn wa máa ń sọ fún wa ni pé nínú kó jẹ́ pé wọ́n fi tọ́jú àtọ̀sí tàbí infection. Bí a ṣe ń lo Baka, Epakun, òní mo fẹ́ ṣàlàyé fún wa ní òní fún gbogbo ẹ̀dákẹ́dà tó bá jẹ́ pé ara sábà máa ń ro wọ́n. Òní mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Pẹ̀láṣẹ Ọlọ́run, ẹ máa bá mi ká lọ. Báwo la ṣe ń lo Epakun àti Baka àti ẹ̀rù Alamo? Ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí, àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ jẹ́ ká gún papọ̀ kó kúnná. Ẹ̀rù Alamo, Baka àti Epakun, ẹ jẹ́ ká gún papọ̀ kó kúnná, ká pòpọ̀ mọ́sẹ̀ dúdú. Gbogbo ẹ̀dákẹ́dà tí ara bá máa ń ro, bóyá àwọ̀ká ni o, bóyá nǹkan míì yàtọ̀ sí àwọ̀ká, tàbí wọ́n tó yẹ pé tó bá lọ síbi iṣẹ́, tó bá dé ara ríro ni, wọ́n tó yẹ pé tó bá sùn, tó bá jí ara ríro ni, máa bu ọṣẹ yìí máa fi wẹ̀. Pẹ̀láṣẹ Ọlọ́run, gbogbo nǹkan tí ò bá lè máa fara ríro nínú ara ẹ pátá ni yóò túká nínú ẹ̀jẹ̀ àti nínú egungun. Ẹ wo ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà ní òní nítorí àsìkò. Tó bá dìgbà mi àtọmọ mọ́ ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá, ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kó fún wa ní àǹfààní orí àwọn nǹkan mi tá ti ṣe àtèyí tá ti ṣe. Ó dàbọ̀.